ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé yẹniyẹni kẹ́ni ó lè ṣe mí. Ǹjẹ́ o tiẹ̀ máa ń dìgbà àyìnra rẹ? Ṣé o máa ń kan sáárá sí ẹ̀mí akọni tó ń gbé inú rẹ? Àbí o mọ̀ wípé akíkanjú ni ẹ́? Pẹ̀lú ọjọ́ orí rẹ yìí, ìwọ náà wo sàkún àwọn ohun tó ti là kọjá, àwọn ogun tó yẹ kó ti gbé ẹ mì ṣùgbọ́n tí ẹlẹ́dàá rẹ gbé ẹ ró, àwọn ogun tó yẹ kó sọ ẹ́ nù jìnnà réré ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń sọ ẹ́ di alágbára. Àmì wò tó rí tó dúró gírí, bó bá ṣe ọmọ ẹlòmíì lórí ìlàjì rẹ̀ á ti yí wọn mọ́lẹ̀ yí wọn mẹ́rọ̀fọ̀ bíríbírí. Ohun tí ẹkùn rí tó ṣẹ́jú, bó bá ṣe pé ojú ajá lórí, ojú ọ̀hún á ti kún fún kìkìdá ìpín. Nítorí náà má fi àyè sílẹ̀ fún àwọn elérò kúkúrú kankan láti fẹnu tẹ́ńbẹ́lú ìgbìyànjú rẹ̀. Àràǹdá ẹkùn bí ò bá jọjú, ẹ pé kólógì ni ó wá dá tiẹ̀ káwòrán. Òtítọ́ o lè má tí ì débi tó o fẹ́ dé láyé, ṣùgbọ́n ibi tá à ń lọ ò jìnnà, ọ̀nà tá à ń yà sí ló pọ̀. Akínkanjú ni ẹ́, ìgbìyànjú rẹ ò sì kéré. Ẹ̀bẹ̀ mi sí adániwáyé ni pé kó dé làálàá wa ládé. Lásìkò tí èrè akitiyan wa nínú ayé yìí bá máa dé, kó má bá wa lórí ìdùbúlẹ̀ àìsàn àbí nínú òkúta. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ẹ́ ṣe. Àmín.